Because their job now to dey scam people with one house for Ajegule. This man name, I don't forget him. Now I go say now I get property. Then this woman too, they work with that. Other than Madam Mary or Madam Mary or Mama Mary. Now they are two, they work. One of our guy go buy property from them. Now their problem they now. Go signing of document like this, everything. The guy spend over 50-something million. For Ajegule side. After now they come no say, what did they give them? Oh, na fake. That has not be the guy get them. When they go report for police like this, these people they're smart. They get police where they think they do black market. Now they put line now for who they shopping money 50-something million. Say won't kidnap them. Say na kidnappers. So that maybe the guy for the fear me for not come. Now the matter they grand now. So those of now they Lagos, be very careful of these two people. And Nigeria police, some of now they used to they do dirty job more than stop them. Somebody go just call report case. As I say, you're giving us small money, 1 million, 2 million, are ready to do rubbish. So now the case where they grant now be this. They are looking for them now. They don't switch off phone. Say fake ass, even give a fake document. That means the document now, the guy, that my guy now buy document with 50-something million. So before you buy any property for Lagos, shine your eye, shine well, look, ask question, be very careful. When you hear say Yahoo, people they do groundwork full the time. They'll take you finish or lay allegation for your head. Now be waiting all these boys they pass through now for their own country. Scammers. Now these people they bring bad name to Lagos. Any small thing say Lagos, say like all these people. So Nigeria police, I beg, this matter we need on our help. So those of us who know so now feel help us everything. Inbox me. You understand? Òwe Yorùbá márùn tó bá ní ojú nínú. Eléyìí ni nǹkan tí ọ̀rẹ́ wa yìí kọ sókè. Wọ́n ní ká bá wọn pa òwe márùn tó bá ní ojú. Á pa jù bẹ́ẹ̀ lọ. Àkọ́kọ́ ni wípé Yorùbá bọ̀ wọ́n ní bójú owó ẹni ọ̀bá yóò ní ènìyàn ò lè yóò yàn. Ẹlẹ́ẹ̀kejì rèé o. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní bójú ọ̀bá pọ́n ni bí osùn. A kì í rohun pupa he bí idẹ. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta rèé o. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní bójú bá ń ṣe pin á yọ á fi ojú kó lè mọ̀ pé ohun tóun ń ṣe kò dáa. Ó di mẹ́ta. Àwọn àgbà Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ojú ò ti gi ìrókò tó ní ká fobì bọ òun ṣe bí gẹgbẹ́ rẹ̀ ní sóbì. Epo bẹ́ńtín ní bojú omi jẹ́. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní pátápátá ńlá fọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tán ìjà ní dálẹ̀. Ìmí ìtàn rèé bóyá ẹlẹ́ẹ̀kẹfà ni àbí. Wọ́n ní bójú bá fọ́ akoto rẹ̀ kì í yẹ̀. Àwọn àgbà Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ojú ṣe méjì máa wọ́n kedere ìbàdí ṣe méjì máa jòkó gúnrégé lórí ẹni ẹ má bínú. Èyí tí mo tún wá fẹ́ fi lè rè o. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ojú ẹni máa là á rí. Ojú ò wá ní tiwa ojú ò ní tiná alẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin náà fi ìntẹ́yìn náà bá fẹ́ ká bá yín fi pa òwe. Ẹ fi sí abala àríwísí. A sì bá yín fi pa òwe. Bóyá 10 lẹ́bẹ̀ fẹ́ ni àbí bíi 3 àbí ẹ sáà mọ̀ kọ́kọ́ pọ̀ tó bá ti pọ̀ jù. Ẹ mọ̀ pé òwe Yorùbá n tó mọ̀ ló mọ̀ ohun tó mọ̀ ló mọ̀. Àmọ́ tá à ń kọ yìí náà àwọn ẹlòmíì náà lè máa kọ́ ọ́lẹ̀ àwọn náà lè máa lò ó níbòmíì láti fi máa kọ́ ẹ̀kọ́ òun la fi ń ṣe. A ti pa òwe tó ní ojú nínú. Ẹ̀yin náà tó ń kọ ọ̀rọ̀ míì sí abala àríwísí ká bá yín fi pa òwe. Ẹ kú bójú ọjọ́ ṣeré. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín ààyè ọ̀pẹ ẹ̀yọ̀. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Bí ọlọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun láyé ọpẹ́, òun ló máa fi máa yọ fún wa. Èwo ni mo ní ká mú wá fún wa lọ́jọ́ títí òní? Come closer. Ó tán bí ò tán aláṣejù ṣó tán wọn tàbí kò tán wọn báyìí. Mo rò pé wọ́n máa gbọ́ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ tàbọ̀n tí gbọ́. What up, gentlemen? I didn't want to make any post today, but I just have to post this because it may land you in prison. As I'm talking to you now, a new bill has been passed into law
and the law is effective already. Someone call you on phone and you record a conversation, you may be getting yourself 2 years imprisonment. Police invite you for cyber crime or something, and you disclose to somebody or disclose to social media that police invited you. They say this can be landing you for 2 years imprisonment. Insult people on TikTok or insult people on social media using vulgar words in order to humiliate somebody, it can be landing you in prison, I think 5 years imprisonment. Dependence, people are saying let's divide Nigeria, it can be landing you to life imprisonment. The new bill on cybercrime that was passed on section 1, they said it is an offense to access someone's phone or computer is 5 years imprisonment. Don't tell police maybe they know they search people's phone again. I don't know whether this law is incorporating for police will they search people's phone, but they just said accessing someone's phone or computer without their permission is 5 years imprisonment. Section 4, they said it is an offense to modify, delete or obstruct someone's data, 5 years. Like if you delete someone's data, maybe ID card, maybe any information, you edit it and then do anything with it, you are landing yourself 5 years imprisonment. On section 6, they say it is an offense to possess critical information. I don't know what they mean by critical information. Maybe private information for investigation, I don't know. 15 years imprisonment. Section 10, they said it is an offense to record private conversation even if you are part of the conversation. So people that call you on phone, you start recording their call, you can be landing yourself to 2 years imprisonment. Section 19, they say it's an offense to publish information that is misleading. I post something on social media without verifying their source. That one can be landing you 2 years imprisonment. Section 21, when you receive summons or police call outs for cyber crimes, it is an offense to disclose that. So if police invite you for cybercrime, it is an offense to disclose it to anybody. That's 5 years imprisonment. 5 years. So if Nigerian police come like this, I don't know if you tell somebody say, Nigerian police they come here. Is that what you are trying to say? I mean, no, they understand well. Section 22. It is an offense to be rude, indecent, or vulgar with intent of humiliating someone. That's 2 years imprisonment. For people that insult people on TikTok with any vulgar words or insult, whatever, you can be landing yourself in 2 years imprisonment. And section 24, which is the most important, it is an offense of domestic terrorism to attempt to incite the ethnic division among the people of the republic. So these are people that are saying, let's divide Nigeria, let's divide Nigeria. You can be getting yourself life imprisonment. Life imprisonment. If you fail in any of those things and they catch you, they can use it against you in the court and you are going to prison, right? So you can send it to someone so that person can be alive, so that person that don't fall victim of this. We're going to talk about this next time. Let's just be smart for now. Tọ́n bá ti gbọ́ ẹ bá wa share fídíò ìdí ọ̀dọ̀ wọn. Torí mo mọ̀ wípé àwa ò ní ìdí àti gbéyàn ṣépè. Àwọn kan fúnrara wọn ẹ̀rí ọkàn wọn máa jẹ́ wọn, ẹ̀rí ọkàn wọn gan máa gbé wọn ṣépè. Wípé àbádẹ́mọ̀, àbádẹ́mọ̀ ṣe báyìí. Tó bá dẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ wa náà kóra wa jọ báyìí, táwa náà wá ṣe báyìí, bóyá nǹkan báyìí ò bá má wá ṣẹlẹ̀, ó wá kù sí wọn lọ́wọ́. Mo wá kí àwa tó jẹ́ wípé a dìde fún ìran wa, mo kí wa wípé àṣekíni, a kú oríire. Àkọ́kọ́ nìyẹn. Ó jẹ́ bẹ́ẹ̀ o. Torí àwọn tó ń dìde lọ́jọ́ kìíní àná. Ká sì sọ wípé rúmọ̀ ni. Ká sọ wípé kí ni? Ká sọ wípé rúmọ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ gbé wá. Oh my God, mi ò lóhùn orin. Ẹ bá mi máa jó lé. Orin wo ni kí n play náà? Níṣe ló yẹ kí n máa jó. Ó yẹ kó yọ. Ẹ bá mi mú bẹ́ẹ̀. Mo fẹ́ wọ studio. Ọ̀rọ̀ Ìgbòho ni mo fẹ́ gbà wọ studio. Ìgbòho máa ń rò pé bóyá òun nìkan ni. Bàbá Ìgbòho máa ń rò pé bóyá òun nìkan ni. Ẹ bá wa share fídíò yìí. Èmi kọ́ ni máa share dọ́dọ̀ bàbá Ìgbòho. Kó má jẹ́ pé bóyá èmi máa fi wọ̀n wọ̀n. Ẹ̀yin bá mi fi wọ̀n, ẹ bá mi share. Wípé ṣé Ìgbòho nìkan ni? Ṣé Ìgbòho nìkan ni? Ọmọ Aládìgún. Àṣẹ orí Aládìgún le. Ẹni tó bá forí gbárí orí ẹ̀ máa yá ni. Orí wọn ti yá o. Orí wọn ṣe kíni? Orí wọn ti yá. Ọ̀rọ̀ tán sọ lọ́jọ́ kìíní àná. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ tán ṣe kíni? Ọ̀rọ̀ tán sọ ní ọjọ́ kìíní àná. Nígbà tí Ọlọ́run tó máa ń lo helicopter ni Ọlọ́run yẹn ló ń lò sí òun fẹsẹ̀ rìn tó máa fi pẹ́. Ni Ọlọ́run bá gbé helicopter o, wọ́n máa ti fẹ́ ṣe ìdájọ́ o. Ìdájọ́ mi rèé. Fún ẹni tó sọ̀rọ̀ ọmọ Aládìgún wípé kí ló lò tó fi kúrò nílé gangan. Ẹnu mi kọ́ lè máa ti gbọ́. Ẹnu mi kọ́ lè máa ti gbọ́. Èmi kọ́ mo sọ. Ìgbà tán gbé ìdájọ́ ẹ̀ jáde mo ní ẹ má jẹ́ kí n jẹ́ kí fídíò yìí kó pẹ́ rárá kí n tó gbé wá.
tó bá wò débi ó dé ó ti miss a lot. ní ìgbà tí wọ́n gbéjà wá ká wọn mọ́lé wọ́n túlẹ̀ àbí wọ́n túlẹ̀ wọ́n wá ní màjàmásá ẹ gbọ́rọ̀ la ilaha illallah tó màjàmásá ọwọ́ afárá lélẹ̀ wọ́n wá mú àdògán wọ́n pa ọ́ wọ́n tún mórógùn wọ́n pa ọ́ ó kù kòkó ọkà wá túlẹ̀ la ilaha illallah wọ́n nígbà wọ́n ṣúùtì àdògán ní 48 bullets kọ̀ọ̀rán wọ́n wá fi ọmọdé fọ́ orí ẹ̀ wọ́n fi ọmọdé fórí ẹ̀ lọ́ba kú tó ọ wá kú orógùn àfáà tí ń ṣàdúrà nù wọ́n ń ṣàdúrà àwọn ará tá a máa sọ náà tó bá yá pé ẹ ti lejò àlejò àfẹ́kẹ̀kẹ́ bọ́bọ́ nọ́ọ̀sì àfáà kan wá ń ṣàdúrà fúnra àwọn eléyìí wọ́n tún mọ̀ náà wọ́n kó bọ̀ fún un ńlá fi pé èyí tó ń pa wọ́n ló kọ rẹ̀ àdògán náà ni èyí tó ajá àfáà orógùn kókó ọkà ńkọ́ torí kí lẹ́yìn gbé lórí àdògán òkú ọkà kí lórógùn máa ń ṣe yóò roka so wọ́n pa àdògán wọ́n pa orógùn kókó ọkà túlẹ̀ la ilaha illallah ẹnì kí látọ̀dọ̀ tó ti pẹ́ àwọn ọmọ kó gun òfò wọn ò mọ abẹ́ àwọn náà ti ń dá a mọ̀ nísìn ẹni tó lóògùn ò ń sá àwọn kan ní ọ̀fẹ́ lólò rárá ẹnkúlé lọ́gbà o because oògùn yẹn kò rántí gbé lọ sá so. ó yẹ kó jó ó yẹ kó yọ̀ o ó yẹ kó jó ó yẹ kó yọ̀ ẹni aráyé pàápàá tiẹ̀ tún lè rí pàápàá ó yẹ kó yọ̀ ohun nǹkan tó wà nílẹ̀ yìí àwọn kan orí wọn le gan ni wípé ẹ wo ẹni tó jẹ́ wípé irun ẹ̀ ń kán irun ẹ̀ ló ń lò ẹ̀yin pípù yẹn ń jẹ ẹ̀fọ́ ẹ̀ ń jẹ ewúro kí ló wá lé nínú ẹ̀ mo fi Ọlọ́run búra èní tí mò ń ṣe program yìí èní jẹ́ mò ń rìkọ́ọ̀dù fídíò yìí ní èní on the 9 of July 2025 mo fi Ọlọ́run búra sí mo meet lady kan ní èní cousin ni ẹ kú bóyá bíi 4 weeks ago or 3 weeks ago nsìn tó ń sọ fún mi wípé nínú àwọn kan lára àwọn brọ́dà àwọn ó lọ síbi tán ti máa ń wo àwọn tán ti ń woṣẹ́ nílùú òyìnbó ọmọ UK ni mo ń sọ ẹ̀ ọmọ Newcastle ni mo ń sọ ẹ̀ wípé ó sọ wípé àǹtí àwọn yẹn sọ wípé kọ́ má dà wọ́n láàmú wípé òun ò tí ì fẹ́ padà wá ń sìn nǹkan tó yẹ̀wò fún nìyẹn ìyẹn ní àwa tó jẹ́ wípé ọ̀dọ̀ wa náà ti wá kọ́ ibo ló ti gbọ́ wípé òyìnbó ń gbé ẹ̀mí ibo lòyìnbó ti ń jíṣẹ́ ibo ló wà ibo tó bá mọ ọbẹ̀ á fẹ́ mọ̀ ibo náà ti kọ́ ọ́n ń wòràwọ̀ ọ́n ń wo káàdì ọ́n ń ṣe pidán ọ́n ń ṣe gbogbo ẹ̀ ibo náà ti kọ́ àwọn pípò ìtàn wa kọ́ lọ́dọ̀ wa gan àwọn gan ọ̀wá deny torí ìran kan ò dẹ̀ fi ẹnu ó fi kó bára ẹni máa yí fi ẹnu kó bára ẹ̀ ìyẹn ló fi jẹ́ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ máa rántí ẹni tó máa gbọ́ kó dẹ̀ máa wo àwọn spirit wo ló ń kọjá ní àkókò tó ń sọ̀rọ̀ ọmọlàkejì ẹ láburú ẹ wo ìgbà tán sọ gbogbo ọ̀rọ̀ tán sọ lọ ṣe gbọ́ bó ṣe ń ta sí gbogbo ọmọ Yorùbá tó ń fi ẹni tó ti jáde láyé tó ń fi wọ́n ṣe ṣẹ̀gídí ṣẹ̀gẹ́dẹ́ tó lọ́lọ́run mú wọn àwọn kan wà tó jẹ́ wípé èèyàn kan ló sọ̀rọ̀ yẹn nínú week tá wà nínú èyí ó ní èmi náà dẹ̀ ti sọ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ló yẹ kí àwọn Saudi Arabia kán wá gba ẹ̀sìn wọn lọ́wọ́ àwọn Áfíríkà ó ní especially àwọn ọmọ Yorùbá níbi tán ba ẹ̀sìn wọn jẹ́ dé aláàrú ní ká jẹ́ ṣe òun pa tàbí kí ni kẹ́ni tó lẹ́rù kí ni kóun wá ṣe kí ni kẹ́ni tó lẹ́rù kí ló wá ṣe òun wá lélẹ́yìí o òun ló délẹ̀ yìí o ìdájọ́ tán gbé wá fún yín rèé o ẹ jẹ́ ká lọ gbọ́ ìdájọ́ o ìdájọ́ tán àwọn fúnra wọn ni o fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ awakọ̀ o àlọ́wọ́ nukú Jésù wọ́n ní kó yẹgi fún yín wọ́n lòun ní ìdájọ́ yín o ṣùgbọ́n ẹ̀yin ti fi Ìgbòho àti gbogbo àwọn ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrì ẹ ti fi wá ṣe yẹ̀yẹ́ ẹ ti fi wá ta yín àsìkò tí yín náà lòde
bọ́ọ̀ bá tiẹ̀ bẹ yín lórí àwọn tó tiẹ̀ wá yẹ̀yẹ́ yín tó ń tú yín láṣọ síta yìí gan ó tó gbà yín lójú tì tó bá jẹ́ òyìnbó ni tó máa ń ronú deep torí àwọn máa tún ronú deep ju àwọn kan lọ ní Áfíríkà especially òyìnbó máa ń ronú deep ju àwọn tó ń ṣe ẹ̀sìn lọ ní Áfíríkà yes because àwọn tá à ń ṣẹ̀sìn ní Áfíríkà ìwé tí ní àgbọ́dọ̀ ronú now tó bá jẹ́ àwọn tó ń ronú deep ni wọ́n máa fi ẹ̀sìn yẹn sílẹ̀ wípé ìdójútì ńlá lélẹ̀ ìdájọ́ mi òun ni eléyìí ẹ bá mi wò. ẹ kúlé mo kí gbogbo wa nínú ilé ìjà gbọ́ nípa kéèsì bàbá yìí tí mo gbé síta yìí pé wọ́n ní ó sọ pé òòṣà wà ní ìlú Ìlọrin pé wọ́n ṣòòṣà ń bẹ̀ ṣe mọ̀ pé wọ́n fún ní ìwé kóòtù níjọ́sí he was given court letter so àwọn ọmọ Ìlọrin wọ́n ní wọ́n pè ní ẹjọ́ so nísìnyí òun náà ń rìtọ́nù tiẹ̀ padà o àmọ́ wọ́n ti wá sọ àwọn ìdájọ́ tó tọ́ sí lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n ti jáde báyìí so wọ́n ti sọ àwọn ìdájọ́ tó tọ́ sí lábẹ́ òfin ṣẹ̀ríà so àwọn ìdájọ́ tó dẹ̀ tọ́ sí lábẹ́ òfin ṣẹ̀ríà òun náà ni mo máa gbé síta ní ìsìn ẹnu ara wọn náà wọ́n ti sọ náà fi sọ àwọn ìdájọ́ tí wọ́n nítorí pé ó ń gbógun ti ànábì àti ẹ̀sìn wọn ẹnikẹ́ni tó bá dẹ̀ gbógun ti ànábì ẹnikẹ́ni tó bá gbógun ti ànábì ẹnikẹ́ni tó bá gbógun ti ànábì àti ẹ̀sìn wọn dídán ni wọ́n gbọ́dọ̀ pa ẹ̀yin náà ẹgbọ́ kan tí tarakùnrin yẹn sọ ọmọ sọ ní kó pọ́npọ́ bá ìyá ẹ̀. Number 1 Kùránì ní kẹ́ mú kan nínú mẹ́rin yìí àkọ́kọ́ ń bẹ inú kí wọ́n pa yín Kùránì ló sọ torí ẹ̀rí Al-Kùránì àti hadisi náà ni ó ràn yín ká pa yín ẹlẹ́ẹ̀kejì ni pé kí wọ́n kàn yín lágbélébù ẹlẹ́ẹ̀kẹta òun ni kí wọ́n gé ọwọ́ yín kẹsẹ̀ yín kàn ẹlẹ́ẹ̀kẹrin òun ni kí wọ́n lé yín lù Kùránì ló sọ bẹ́ẹ̀ Suratul Maida ẹ̀já jọ lọ wo ẹni tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Suratul Maida ẹgbẹ́ innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'auna fil ardi fasada ẹ wo Olúwa ní dédé tí ó máa jẹ́ ẹ̀san fún àwọn tí wọ́n ń gbógun ti Ọlọ́run tí wọ́n ń ja Ọlọ́run lógun àtòjíṣẹ́ Ọlọ́run wa yas'auna fil ardi fasada àmọ́ tí wọ́n gbìyànjú kí wàhálà ó ṣẹlẹ̀ lérílẹ̀ irú èyí tẹ́ dálẹ̀ yìí because ẹ sọ fún àwọn ọmọ yìí pé kí wọ́n jáde lọ kán lọ mọ́ kìlọ̀ ẹ rí fídíò tó máa tẹ̀lé kinní yìí sìn ẹ rí pé àwọn ọmọ yẹn ti mọ iṣẹ́ yín tẹ́ bá rí tí wọ́n ń ṣe wọ́n ń dúró ti àwọn àgbàlagbà ìkan bẹ́ẹ̀ tẹnu rẹ̀ gbó jejejeje báyìí Olúwa ní àwọn tó bá ti rí bẹ́ẹ̀ jàzá wọn ni kíni ayù kọ́ tàlú inú kí wọ́n pa wọn ayù sọ lábù àbí kí wọ́n kàn wọ́n lágbélébù ayù tukọ̀ tọ́ àìdíhìm wa àdúlùhùn yes min khilafin inú kí wọ́n gé ọwọ́ kan ẹsẹ̀ wọn kan nípa sí ìpayọ̀ ayù ń fa ó àbí kí wọ́n lé wọn minal ardi kó lérí lẹ́ẹ̀ dálíkà lahum khizyun fi dunya èyí ò ní dojú tí ayé wa lahum fil akhirati azabun azim ibi tá a ti wá fẹ́ mú fatwa jáde èyí tí ń jẹ́ màálù ṣáìdì ni wáyà sàáúnà fil ardi fasadan àyá Kùránì ni ìlú tó lálàáfíà ẹ wá ń pe àwọn ọmọ wọn pé kí wọ́n máa lọ dá wàhálà lẹ̀ pé kán lọ máa ṣàlàyé fún wọn ẹ̀yin ṣé Ibn Abdul Wahab kó láyà ó jẹ́ àfa gidi so gbogbo àwọn àfa wa tí wọ́n bẹ́ẹ̀ lọ ní kò sáfà gidi ń bẹ bíi tògbómọ̀ṣọ́ tó ẹ̀yin náà ẹ dá fàtúwà hàn ní tí fàtúwà wínú tí Kùránì wínú ẹni bá ti ń da omi àdúgbò ìlú píìsì rú tí ń gbógun ti Ọlọ́run tànábì nígbà tó yẹ pé Ìlọrin ní kí wọ́n máa ka mọ́sálásí tí mẹ́ńbẹ́ ní kí wọ́n ka àwọn àfáàlù súnà tí wọ́n bẹ́ẹ̀ tí gbogbo wọ́n bá wọná lọ́dọ̀ yín dájọ́ ní bídíà ní kí wọ́n ka dáadáa wo ni àwọn àfáàrí gbé ṣe mọ́sálásí mélòó ní bẹ́ẹ̀ ẹ wá ní kí wọ́n máa ka ẹbọ tó ṣẹ́kù àwọn ọmọ yẹn wá ń wí wòròwòrò àwọn ọmọ orò kan orò ìdílé àṣà ìdílé kan wọ́n wá ń kà wọ́n wá ń pè wá lẹ́lẹ́bọ ńbẹ tó ti di wàhálà àwọn ọmọ kéékèèké pẹ̀lú àwọn àgbàlagbà wọ́n ti ń jà báyìí ẹ mú kan nínú fatuwa ọ̀hún ẹ ṣe fatuwa ọ̀hún sọ́ọ̀rì láti sọ ogun táwọn ẹgbẹ́ mi kì í bá yín dá sí gbogbo wàhálà yẹn àmọ́ àtàkì tẹ fún lọ́rin o kò sí àyè fún. ẹ̀yin náà ti rí náà bẹ́ẹ̀ yẹn pé ẹ̀sìn Islam ẹ̀sìn òfò ni ẹ̀sìn rádaràda òun ni ẹ̀sìn Islam ẹ̀sìn rádaràda ẹ̀sìn òfò ẹ̀sìn játijàti àwọn ni apààyàn wọ́n kàn fẹ́ try láti manipulate brain àwọn èèyàn wọ́n wá tàgẹ̀ mọ́ ìṣẹ̀ṣe pé ìṣẹ̀ṣe ló ń pààyàn
ìṣẹ̀ṣe tó jẹ́ wípé a kórìíra ìpànìyàn. I am proudly oníṣẹ̀ṣe. Èyí tí ìrìbí tán ti sọ bí kí n wá fi ẹran èèyàn ṣe nǹkan rí tàbí kí n gbọ́ pé wọ́n náà pa ènìyàn bí á fún orò kan tàbí nǹkan kan ní ìrírí. Ẹ̀yin lẹ̀ ń tààgì ẹ̀, ẹ̀yin lẹ̀ ní wọ́n forò ṣe nǹkan báyìí, wọ́n forò ṣe. Àwa la nílẹ̀ wa, àwa ń ṣòro. Kí ni ti yín pẹ̀lú orò tá à ń ṣe? Kí ni ti yín pẹ̀lú ẹ̀? Torí pé ẹ̀yin ti mọ iṣẹ́ tí orò yẹn ń ṣe, ẹ ti mọ ìdíwọ́ tó lò ń fún yín torí pé ẹni ìkà, ẹni ègbé, òun ni gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe Islam. Kò sí bẹ́ẹ̀ bá ṣe ráhùn tó bá ṣe Islam bá ẹ̀ máa ti rí apààyàn lójú wọn, ẹ̀ máa ti rí pa àwọn yìí wọ́n lè pààyàn. Ṣèbí ara wọn ni wọ́n sẹ́ẹ̀dì àwọn èèyàn sílé Sunday Igboho, bóyá máa sọ̀rọ̀ ti Sunday Igboho láìpẹ́, bóyá bọ̀ ẹ̀yin ẹ gbọ́ fídíò. a ti rí ìdájọ́ tán gbé fún àwọn ìmáàmù wa ojú wo lẹ fi wò ṣe mọ̀ ipá wa kọ́ fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ come closer àáfà ńlá àtàfà kékeré ẹ bá wa pín káàkiri kó lè dé ọ̀dọ̀ arákùnrin yìí wípé Ìgbòho ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ọlọ́ṣà tó lè gbèmí ṣe mí bó ṣe bá mi tí ẹ bá wá lè darapọ̀ mọ́ nǹkan tí a sọ wípé ká ṣe ká gbára wálẹ̀ nínú oko ẹrú ẹ tún gbọ́dọ̀ fi àwọn èèyàn tó ń fira wọn lẹ̀ fẹ̀mí wọn lẹ̀ fi ẹbí fara sílẹ̀ kó tún fún wọn máa ṣe yẹ̀yẹ́ I'm pretty sure wípé eléyìí máa kọ́ bí òjò èèyàn kan tàbí èèyàn méjì ó máa kọ́ ní ẹ̀kọ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ wípé ẹ̀yin ní ohùn especially ẹ̀yin tí ẹ ní o ẹ̀yin tí ẹ pera yín ní èèyàn Allah ẹ̀yin tí ẹ pera yín ní èèyàn Kristi tó tún wá jẹ́ wípé ẹ̀yin ní ká wá máa bá nírú nǹkan báyìí ẹ rí pé ó yẹ ká bá yín bojú ni ká bá yín fọwọ́ bojú káwọn ọmọ yín àwọn ẹbí yín kàn fọwọ́ wọn bojú pé dádì wá ìtẹ̀ṣerú nǹkan báyìí àwọn ará Saudi Arabia àwọn ọ̀ràn yín ò bọ̀ èyí ti gba ẹ̀sìn ju àwọn tó ń ṣe ẹ̀sìn lọ. Now ibi ìbẹ̀ la máa mú ètò dúró sí lọ́jọ́ títí òní ká máa gbọ́ ìdájọ́ bóyá wọ́n máa lé wọn kúrò nílùú náà máa ṣe final judgement wọn ni bóyá kán wọn má gbélé bó wọ́n ṣe sọ ni o bóyá kán lọ nà wọ́n ní public ni o ìkan nínú gbogbo nǹkan tán kà lẹ́ṣà ẹ̀yin lẹ máa fi mọ̀ wípé àwọn tó ní ẹ̀sìn ẹ má bàa wọn máa dán gèrègèrè wò àwọn Ìlọrin tó ní ẹ̀sìn don't write them tó ti yé eyín sìn ó ṣe jẹ́ nìyẹn mo kí wa lẹ́ẹ̀kan sí wípé àkúbọ̀jọ ọjọ́ ṣe rí èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Ayọ̀ Ọ̀pẹ̀yọ̀ ṣe yọ lọ́dọ̀ sí náà agbára lọ́wọ́ àṣẹdá ẹyẹ pé àmọ́ yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là yẹ ọpẹ́ ló máa fi máa yọ tó bá jẹ́ níkà kọ́kọ́ tẹ ọkọ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí ẹ má gbàgbé láti bá wa tẹ láìkẹ́ dẹ̀ wọ́n gbàgbé láti bá wa fi kọ́mẹ̀ntì tí yín náà sílẹ̀ ojú tẹ bá fi wò ó ẹ bá wa fi sílẹ̀ ní comment section ẹ dẹ̀ má gbàgbé láti bá wa subscribe tó bá jẹ́ nígbà àkọ́kọ́ God bless you one love bye for now. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.